gbóná látàárọ̀ tá a ti rí ó kàn mú mi bọ̀ ó gbé mi wá sínú gbó bíbá ó sọ pé gbúdọ̀ tẹ̀ wà ń bí. kí lẹ̀ ń sọ yìí inú gbó kọ́ ní bíbá ẹ̀ Image Garden Hotel la wà yìí kò ṣe inú gbó ẹ wo tẹ bá ti débi ẹ má rò pé bóyá ẹ pé inú gbó lẹ wà o ẹ ti débi tí ìfọ̀kànbalẹ̀ wà. mi rò pé o serious tó bá serious wàá fi hòtẹ́ẹ̀lì bíbá ẹ̀ wàá fi compare hòtẹ́ẹ̀lì tó wà lẹ́kọ̀ọ́ àbí hòtẹ́ẹ̀lì tó wà lábújá mo máa ń fine hòtẹ́ẹ̀lì tí mo máa ń sùn tí mo bá travel náà. gbogbo ewu èmi ò rò pé mo lè dúró bíbá yìí o. ẹ má ti lọ. ariwo yín ni mò ń gbọ́ níbi inú lẹ́gbẹ̀ẹ́ ni mo fi ń bọ̀. ẹ wo ẹ ṣe jàre ẹ wo fine hotel ni mo wà ó dẹ̀ sọ fún mi pé fine hotel wà ní èsì ẹ̀ ń bí báyìí ó la fi wá síbí. sísítà ẹ fọ́ ní ìgọ́sá ẹsẹ̀ ní búrọ́dà tó gbé wáyé báyìí wọ́n mọ orúbi tán gbé wáyé Image Garden Hotel ọ̀nà gbé wáyé kò sí méjì rẹ̀ ní gbogbo èsì ẹ̀ta wáyé sẹ́rí hòtẹ́ẹ̀lì tí ẹ̀ bá máa fi kọ̀m̀píà hòtẹ́ẹ̀lì ẹ̀ máa fi kọ̀m̀píà Sáràtì tó wà l'Àbújá bí àwọn hòtẹ́ẹ̀lì tó wà lẹ́kọ̀ọ́ yes sẹ́rí hòtẹ́ẹ̀lì tẹ̀wá èmi mọ̀ yẹ wáyé mi ò kí ṣe ẹ tó jẹ́ mi o èmi náà wà lọ́ọ̀dì síbi ni kò dẹ̀ sẹ́ni time tí máa ń bọ̀ láti travel báyìí bíbá ni wọ́n ní kẹ́kẹ́ wá oríṣiríṣi nǹkan ló wà nínú tẹ́tẹ́ wò yìí ìkara wọn ó wà òkè AC wọn ò kí ń paná iná wọn 24 hours ni sẹ́túwárì kankan wà pàpàbárì bíbá wọ́n ní zoom bíbá ìtọ́jú gbogbo ẹranko oríṣiríṣi àwọn ìwà máa ń ṣe excursion bẹ́ẹ̀ lóṣù plane wà ń bí plane yẹn wọ́n gbé bẹ́ẹ̀ fáwọn ọmọ iléèwé láti wá máa fi ṣe excursion ni tẹ́ bá wọnú Image Garden Hotel ẹ̀ ní láyé tó bá ti gbé ń dé sí ẹ̀pẹ́ bíbá ní ká máa gbé bọ̀ nínú èsì ẹ̀ ń bí tẹ́ bá Image Garden Hotel ẹ̀ ní ó ní tẹ́ bá wọ bí ẹ̀ ní tẹ́ bá ti dé bí èsì ẹ̀ ní ká máa gbé bọ̀ dàrẹ́ ti. ẹ wọlé Image Garden Hotel ọ̀nà ẹbí parí ní èjò yìí. èmi ni mo mọ̀ pé ọ lọ́sàn-án torí pé mo mọ̀ pé aya mi Ayọ̀ ni wà lọ́dọ̀ mi ó ti tó bí ọjọ́ mẹ́ta tí mo ti ń ṣàkíyèsí Ayọ̀ ni kò bá mi ṣeré bí ṣe bá mi ṣeré mọ́ bóyá torí pé wá ti gbọ́ pé mò ń lọ ilé ìwé ẹ̀kọ́ gíga inú rẹ̀ wá dùn sí ọkàn rẹ̀ ò sì balẹ̀ kò wá yé mi wọn á fẹ́ kọ́ bá bílẹ̀ rẹ̀. ọgbà Ayọ̀ ní kí ló ṣẹlẹ̀. òkú sẹgbẹ́nù mi ò dùn láti jẹ́ kó lọ sí iléèwé rẹ̀ ẹ sì mọ̀ pọ́mọ ọba ni Adébáyọ̀ tó bá débi bẹ̀ kò ní rántí mi mọ́ á sì ní nǹkan tán bá filẹ̀ léwúrẹ́ ń gbé fa.
mo làgàdé fi ń lẹ̀ tí nǹkan ti ń bọ̀ lẹ́rù nù ṣé torí pé mo ń lọ ilé ìwé ẹ̀kọ́ gíga tí n bá débẹ̀ torí pé mo jẹ́ wọn bá ìwà gbàgbé ilé gbàgbé rẹ̀ wo ọ̀dà mo fẹ́ ṣèlérí kan fún ọ lónìí mo fẹ́ ṣèlérí kan fún gbogbo sórí tí n bá ti délé ìwé ẹ̀kọ́ gíga tí n bá ti fẹ́ jáde lóòrọ̀ kó rọba tí n bá ti lọ nílé ìwé wa báyìí ìmọ̀ ilẹ̀ ojú mi báyìí ìní rẹ́ nìkankan. mo ti kò fún ẹ gbárí mo jẹ́ sí mi tó bọ̀ ayé wọn fọkàn balẹ̀ mo jẹ́ lè ọ̀wá ọmọ tó ṣẹlẹ̀ sí kálí mọ̀ pé nu wá dùn ọwọ́ àlọ́ ń sìn ọ̀lọ́ gun yẹn wá fún mi. wọ́n ti jẹ́ yọ̀rọ̀ lọ́wọ́ Just wanna let you know that Mọ́mí, ṣé ẹ̀gbà máa ń fún ọkọ̀ lọ sí skúl ọ̀rọ̀? Kí lè gúngún mi fa ọ̀rọ̀ ṣe tí ò bá lè jọ? Àti ń fún mọ́mí, ṣe gan mọ́mí. Mọ́mí kẹ̀dẹ̀ wá wò ó, ṣẹ́rí tí mo bá ti ní lẹ́kṣọ̀ báyìí, mo ń lọ rúùmù mi ni. Ṣẹ́rí tí mo bá ti pa búùkù mi mọ́bẹ̀ báyìí, mo ń lọ ní mi ò kí ń ṣẹ́ kankan àbí pàkan. Stọ́dì mi ni mo fi sí sùn. Mo ṣọmọ tẹ́tẹ́. That's not a problem. Thank you, mọ́mí. I have a lot of things to do. No one can question me. We have to watch it. Má fi yá mi pa mí lẹ́kún, má fàyà mi jẹ mí níyà, má fàyè mi dá mi lóró. Má fi yá mi pa mí lẹ́kún, má fàyà mi jẹ mí níyà, má fàyè mi dá mi lóró. Má fi yá mi pa mí lẹ́kún, má fàyà mi jẹ mí níyà, má fàyè mi dá mi lóró. Má fi yá mi pa mí lẹ́kún, má fàyà mi jẹ mí níyà, má fàyè mi dá mi lóró. Má fi yá mi pa mí lẹ́kún, má fàyà mi jẹ mí níyà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá a lọ, ẹ wò ẹ dàpọ̀ ẹ dàbọ̀ ẹ fi èdè nínú lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni ẹ jèbù rẹ ni àwọn olùjẹ bẹ́ẹ̀ ẹ wò ẹ̀kọ́ tí ò léwé òun làgbàlagbà gbà lóòótọ́ àmọ́ pé ń tọ́mọ ìṣeun àmọ́ ó ti sá wọnú ọgbà àbìjà ẹ̀yin náà sì mọ̀ bábìjà ṣe rí lọ́wọ́ wa ẹ mọ̀ pé kò sí nǹkan tó lè gbà tì lọ́wọ́ wa kò sí táwọn náà lè gbà tì lọ́wọ́ rẹ̀ kódà bàbá fẹ́ dáwọ́ lé ṣẹ̀ka bàbá tí ni ó mọ̀ ṣe kò ní ṣe gbogbo ìgbà ní sì ń ṣe tiwa tí kò lè kó yan wa báyìí kó mọ̀ fèwé bù gbogbo èèyàn ní kẹ wá jẹ́ ká rò mọ́ lára tó lórí àbújá ti wá bá mi ó ní kí n bò ń bẹ̀ yín pé ká ẹ dákun kẹ ẹ mọ́ bínú ẹ wà á dákun náà ni ṣe ti gbọ́ ẹ dákun ìgbà wọn ní bẹ́ẹ̀ ilẹ̀. tí mo sì mọ̀ pé kò sóhun tó lè gbà lọ́mì tí wọ́n pè wọ́n ní fún ọ. ọmọ òun yẹ̀yẹ́ mi pọ̀ o ọ yẹ̀yẹ́ mi ọwọ́ mi lẹ̀ tu báyìí ni. etí wá rí bọ́n bí èèyàn bá bímọ kọ́kọ́mọ rẹ̀ kọ́mọ rẹ kó lè gbà fún ọ̀sìn mi la gbọ́ etí wá rí ọmọ òun bàjẹ́ pọ̀ mo sì ti pinnu o kọ́dà mo dó lórí ọwọ́ mi mo dó lórí ẹsẹ̀ mi méjèèjì kébí ó ti pakú lọ́wọ́ àwọn. èmi ò jẹ́ kọ́mọ̀ pọ̀ mo ní kọ́ ọ̀dájú lè mi wọn ò mọ́ láì dáa àmọ́ ibi tó tún wà lọ gbàyọ sí mi ní ìsìnkí aláwà ṣe ìyàwó làwà fi jẹ́ báyìí ṣé wọn á kọ̀rọ̀ sí ọ lẹ́nu ni. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má bínú sórí nǹkan kan wà tí mo wà nílé mi mo ti wá gbàgbé bí mo ti di ìlú báyìí. ọkọ mi lílọ lò wá ń lọ yìí o mo gbàgbé gbogbo òlérí tó bá mi ṣe o Ọlọ́run yóò sìn ọ̀nà tó rẹ́rù ń bà mí. Ayọ̀ní iṣu àtẹnumọ́ rẹ̀ ìṣá jóná a ní ọ̀fọkàn rẹ balẹ̀. Ayọ̀ní ṣèlú mo ti sọ fún ọdẹ yòókù fọkàn balẹ̀ Ọlọ́run ó sì lọ yóò sì dúró tì ó sì tẹ̀lé ní fún ọ kó òní wojú ẹlòmíì lẹ́yìn ìwọ nìkan. ẹ wo ẹ dákun ẹja torí ọkọ. ó yẹ ẹja lọ kó lè bọ́kàn dìkọ̀. APG success. APG success. ẹgbẹ́ alálùbáríkà lẹ́gbẹ́ wa o. ní báyìí kí ìyáàfin Ṣọlágbẹrú kan fún aládùúrà. ẹ jẹ́ kí ká díjú fún àdúrà ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run alágbára pàdé nílẹ̀ tàn láfíà bá gbọ́ pé ìpadà sí ìwọlá díkà báyìí lẹ́tàn máa fà ní orúkọ Jésù Kristi. àmín 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 lórúkọ Jésù. Praise the Lord. hallelujah. ẹ ṣeun gan. Honorable, sorry Ọ̀túnba ọba tí ó jẹ́ ká pàdé lọ́yà tàlàfíà
kò lóun nǹkan tó wá ṣe ń lè lẹ́nu ẹ jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe pàápàá. Ọ̀túnba gbogbo wa la mọ nǹkan tó gbé wa wá síbí. bẹ́ẹ̀ni. a sì gbọ́ pé owó yẹn ti wà ńlẹ̀ ẹ gbé e síta ẹ ká pín bó ṣe yẹ ká pín kólúkúlùkù máa padà sáàyè. Actually owó yẹn ti wà ńlẹ̀ owó ìlú náà lówó yẹn just 10 million naira so mo dẹ̀ mọ̀ pé wíwá ta wá lé ní gbogbo wa náà láti mọ̀ pé bá a ṣe máa pín owó yẹn equally tí ò ní fi síbì kan ju bì kan lọ òun náà nìkan tá a bá wa àbí. Eziokwu Ọ̀túnba ka m gba gị eziokwu. Sorry my people, you see what I'm saying, this money let us share this money equal and share it to the people that we're supposed to share it to. Simple. Oga Igbo, kò lè possible. The reason is that owó tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó yàtọ̀ sí owó tá à ń pín fáwọn yẹn ta náà. Bẹ́ẹ̀ni. Àwa la ní owó yìí Yorùbá lè sọ̀rọ̀ wọ́n pòwe wọ́n ní tó bá sí ìdí pẹpẹ ni wọ́n láti jẹ́ ìdí pẹpẹ náà. Sáà ń bànú sáà ìdí pẹpẹ kọ́ la wà yìí sáà owó yìí á láti pín fáwọn tó lẹ́tọ̀ọ́ ni. Eziokwu Fúnmálì lọ́nà ẹ farabalẹ̀. Ẹ jẹ́ kí n fi ní kan fún yín sáà owó yìí bẹ́ẹ̀ ṣe ní right làwọn tó pọ̀ bẹ́ẹ̀ náà ní right. Yẹ́n ẹ máa pín owó yìí ní kàwé lọ́wọ́ ṣe mo gbàgbé náà má rò pé bóyá gbogbo báyìí ṣe fàájì yẹn bóyá mo ti gbàgbé èmi tó yẹ pé ṣé bó ṣe pè mí lánàá pé mo ti rí admission pé bọ̀ ó kù 20,000 sórí gbogbo báyìí ṣe fàájì yẹn èmi ti bọ́ tọ́jú owó ẹ̀ sínú ọkọ̀ náà 20,000. ó fún mi ní 20,000. ó jù báyìí lọ lọ́wọ́ mi. Babátúndé mo promise ẹ ní àti wákàtí ọwọ́ ìlọ láyé yìí kò sí nǹkan kan tó lè béèrè lọ́wọ́ mi tó bá wà ń kọ́ ọ̀rọ̀ mi tí mi ní ṣe fún ẹ inú ògùn ni mo wà ọ̀rẹ́ mi. àgọ́ tó yẹ ó ṣe gan-an Olúwa wà pẹ̀lú 20,000 pé èmi náà máa darapọ̀ pẹ̀lú yín ní semester tàwa. sórí eléyìí kékeré náà sórí tó bá ti wá wọ school tán owó lo nídìí ni o oúnjẹ ni o anything just ask máa fún ẹ. inú mi lè sọ bí inú mi ṣe dùn tó màá kí ẹ ṣùgbọ́n. màá kò sí wàhálà. thank you very much. mo rọra mo rọra o. I will see you later. ok máa rọra báyọ̀ o bó ṣe ń sá lọ a máa rí alọ́ra yìí. tá a dẹ̀ pè fún ni pé ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́fà ni wá but owó tí his excellence gbélé fún wa owó yìí pọ̀ but àwọn méjì kan wà nù wa kàńdá ni wọ́n ṣọ́ mi yé but àwa ní wọ́n wí pé kí a sì kí ni owó yìí ká pín ní àárín àwa mẹ́rẹ̀ẹ̀rin ká dákun tá a fi dá pé fún nìyẹn. GTO mi ìmọ̀ kan táwọn pípọ̀ ìtún fẹ́ ìgbà tí wọ́n fún wa ní empowerment a gbé fún wọn word could you believe Jerusalem tí wọ́n fún wa last word náà láti mẹ́yàn wọ́n wá gbé adúrú owó ilẹ̀ ẹ tí wọ́n á ní ká tó lọ pín fún word mi ìwà bíbá wa sin orí olórí náà. bàbá ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń fà kò fi gbogbo ara yé mi ìbá ní bóyá kẹ́lẹ́ ìyànjú láti sojú abẹ́kù so màá lè understand àwọn ọ̀dọ́ pé kí n ṣe lọ́gbọ́n. tí a fẹ́ kó ṣe fún wa lè sinmi pé àwọn méjì tó kù yẹn a fẹ́ kó bá lè yanjú ẹ̀ kí owó ìkó wa wà láàrin àwọn abẹ́ni ká pọ̀ tó ṣe kù. gbọ́yìn lágbọ̀ọ́yé ìyẹn já sí pé àwọn méjì yẹn ká yọ ohun tó lọ. that is it, God bless you. nǹkan tèmi kàn ní lọ́dọ̀ yìí ni pé ṣẹ́rí tó bá ti ń lọ sẹ́nu ẹ má gbàgbé kẹjẹ kó máa kà sí. oh no that's sure àti arrangement pé you two must
be sharing the money. Gbogbo ìtókù ẹ dáadáa àwọn information tí mo bá mọ̀ try àti jẹ́ kó. Yes, you. That's my man. Take your drinks. Take your drinks. wọ́n tiẹ̀ mọ̀ pọ̀ lè ṣe. I no dey for this kind stuff now. Iṣẹ́ ti ń dọ̀ ọmọ ó ti ń ṣú mi. Ìwọ ni ó mọ̀ pé mi ò kí gba sí ọlọ́bẹ̀. Àwọn iṣẹ́ tí ò bá wà òkè. Ìwọ náà mọ̀ pé mi ò kí tẹ́wọ́ gbà. I wonder o. Iṣẹ́ tó bá ṣe pé ọgbọ́n click ṣe kí ni wọ́n enter ẹ̀ direct tó dẹ̀ wọlé pa síbẹ̀ lèmi máa gbà. Bàbá ayé yàn àwọn èèyàn máa sọ pé òfin mi pa ló ẹ̀fà. I wonder now. Mo sọ fún mi náà ni pé àwọn ò ní pẹ́ nínú òde mọ̀ pé àṣẹ máa gbaṣẹ́ lọ́wọ́ ara wa náà wọ́n mọ̀ ká máa ṣe. Jẹ́ kí n hálà o. Abẹ́ta alámà yẹn. Ọ̀gbẹ́ni wa ti wà lóṣù. Kó wa rí ṣégun báwo. Hello. Hello guys. Mo ti súnmọ́dọ̀ yín màá tó mú iná lẹ́mẹ̀ àwọn ọmọ iná lẹ́mẹ̀. Okay. Báwo? Nítorí mi sọ pé náà ó ní àlè ṣójọ́ ni. Wọ́n gbọ́ kò ráyè àwọn ló ń pè bẹ́ẹ̀ ẹ́ńtà ẹ̀bí ìlú ẹ̀ ti pè. Ẹ̀yin guys ẹ ti bínú. Bísí o ìwà pàànà yẹ kó rí bẹ́ẹ̀ dá wa dúró. Ojú ẹ̀kọ́ ó yẹ kó mọ̀ náà ní tí n fẹ́ gbéṣẹ́ wá fún yín ó yẹ kó mọ̀ tí màá fẹ́ arrange àwọn kẹ̀kẹ́ máa lò lọ́jọ́ fún yín iṣẹ́ náà má lè yẹ iṣẹ́ ló wá jẹ́ kó pẹ́ òkè. Kò yẹ kó wá rí bẹ́ẹ̀. Ok jẹ́ ká tẹ̀ lọ sórí bí fún mi. Ẹ̀ẹ́dẹ́gbọ́n tí mo gbé wá fún ẹ tẹ bá ṣiṣẹ́ yẹn tó bá pàfẹ́ ẹ̀ tí ò sí àwùlé yìí lẹ́yìn oṣù yẹn ẹ̀rù wọ́n wá yẹn dúró ńlẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan yẹn. Ẹgbójú wọ́n wá yẹn ní wọ́n fún ẹnì kọ̀ọ̀kan tó bá ṣiṣẹ́ nọ́mà ẹ jẹ́ ká sáré lọ sí business. Anybody. Irin tuntun lélẹ́yìí. Ojú ẹkùn ẹ̀rù tẹ bá ti ń lo irinṣẹ́ ìtàn ẹ̀mí ṣọpẹ́ return in time torí mo ní láti dá padà síbi tí mo ti. Sọ̀rọ̀ sọ pé bí àṣẹṣẹ ń sọ ìyẹn sọ pé ṣàṣẹ ń gbéṣẹ́ fúnra wa ni. Ẹ má jẹ́ kí n pẹ́ lórí ẹ̀. Bó ṣe máa lọ ní FDC nothing dey happen our pool ẹ̀. Ẹ kó sí ilé. Ẹ ṣe báyìí bàbá tó jáyé jù wá ṣèrè ọmọ rest and peace àgbẹ̀nà ti jọ RIP. All right.
tí ó bá ní pé kí n máa sọ ẹ̀fìn ní step tàbí kí n máa sọ jùlọ campus àwọn ẹ̀ tó máa ń gbóṣù kátàkiri ó máa ń gbà torójú máa ń tì mí mo ní little problem ṣùgbọ́n Mr. Aponji lecturer mi tí ì round out ẹ̀ lọ́kùn torí pé tí mi bá round out ẹ̀ ó lè fún mi carry over àbí ìwọ náà wọn kan gbogbo tí mo sún mo ti kọ̀ọ̀bù mo ti wá sún mi wọ́n sọ̀rọ̀ ilé ti báyọ̀ wá ní à kó tó mo fi stress tó tún yẹn pé bàbá bá sọ pé bá tún dé pé kò lè yá mi lówó pending the time tí màá dọ́wọ́ yẹn padà wọ́n ní à kó náà yá mi ó ní pé wọ́n send owó sóhun láti abúlé mo ní wọ̀rọ̀ èmi náà rẹ̀ pé dáàdì mi àti mọ́mí mi salary náà gbà mo sì gba salary economy Nàìjíríà kò tíjẹ̀ kọ́ rí nǹkan gbà tí wọ́n sọ tó kò ṣé kí n tẹ̀ wá bẹ́ẹ̀ lé ọ̀dọ́ ẹ̀ kí n gbọ̀n tiẹ̀ sọ fún ẹ kí n má lọ ní carry over máa ní. but ó disappoint mi o àtúntò pé Báyọ̀ wá sọ fún ẹ pé kó wá bá mi ò ní wá. mo ò ní wá ojú máa ń tì mí ní wá o counts ní wá. but o mọ bí wà á ti di báyọ̀ bẹ́ẹ̀ ṣe é fi tó lọ́wọ́ mi wo tí má ní pé kí n máa sọ pé báyìí lè tóbi tó lọ́wọ́ mi mo ní sọ because màá parọ́ wẹ́ èló ni handout yẹn náà. ó yẹ ọ̀pọ̀ 500 náà tó bá kò ti dé tí má ti gbowó àyè. so handout 500 naira. mo ti fowó oúnjẹ ọwọ́ mi oúnjẹ sílẹ̀. tí máa fẹ́ 500 naira ní ìsìn ṣe. màá rà lára tí wọ́n ti dé ní campus lára màá rà. anyway mi ò ní mọ̀ọ́chì lọ́wọ́ báyìí o torí mo fẹ́ dọ́dọ̀ mọ́ mi mò ń pè wọ́n wọn ò píkì kọ́ mi látàárọ̀. gbogbo àwo Túndé thank God bless. kí la wà fúnra wa fún àwọn lówó. ó ní ìjẹ gba ló ti ní bíbáyọ̀ kẹ́yìn. àjọ pé olùsítẹ́ láàárọ̀ yìí. o di fọ́nì sí tí mi kan lè pe mo fi sílẹ̀ sí campus ni òun tí wà lẹ́bẹ̀ẹ́ mi ti wá sílẹ̀. èmi náà bá ti wá èmi náà bá wá sí campus láàárọ̀ bọ̀ ọmọ mi tí mo ń pè tí mo pick call mi látàárọ̀ ó ń bọ̀ ẹ̀ máa yìí but jẹ́ kí n pè náà. má wọ bọ́ọ̀ credit ẹ̀ máa fẹ́ sọ fún pé. kò nídìí hello jíbáyọ̀ bólúwà o lè dé bá mi o because mo fẹ́ dọ́dọ̀ mọ́ mi mo ń pè fún wọn látàárọ̀ òun ò pick ẹ̀. sórí bí gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ bá ń fa wàhálà lọ́tún tó ń fa wàhálà lọ sí nílé ìwé ẹ̀yìn kété níbí iṣẹ́ abẹ́rẹ́ tí ó ti lọ kọ́nà òkú tó di kò sí kankan tí èdòdó rẹ ń bẹ̀ ọwọ́ gidi tó dájú ni ààbò sí ni kò sí kankan tí ó ṣẹlẹ̀ sí àmọ́ bọ́wọ́ wá di kàráǹgídá torí pé lè fẹ́ ṣe ó fẹ́ ṣe kíní torí pé ó fẹ́ dojú ìjà kọ́ torí gbogbo àwọn ọmọ ní secret court àbí kílẹ̀ lẹ́yìn pé ẹ̀ tó wà léèwé yìí tó bá wá di pé ó bá rí pọ́ńkò sọ́nà àbáyọ bó ṣe wà lọ́wọ́ rẹ̀ tó bá fi gbáyàn lásán yóò rè lulẹ̀ ni kò ní kú o àmódìgbò òbí bá tọ̀ sí lẹ́nu báyìí kó tó gbádùn. òbí bá tọ̀ sí lẹ́nu báyìí. kò ní kú àmọ́ yóò pẹ́ ń bẹ̀ òbí bá ń lọ. ẹ ṣé o àmọ́ rí ilé bá ẹ ṣé o. ibi táwọn ọmọ tìá náà lè rìn dé. Ọlọ́run jẹ́ àrítẹ̀lé tí a àní ọmọ àkókò iwájú tí olóògbé fi sílẹ̀ yóò dáa ẹ̀yìn tó fi sílẹ̀ náà kò ní bàjẹ́ a ti lọ káàkiri gbogbo inú ilé yẹn àti òwò adẹ̀ní gbogbo bí wọ́n ṣe ṣiṣẹ́ náà ẹ̀pẹ̀lẹ́ náà kò tó. ó lè rẹ̀ bí gbogbo investigation tó yẹ ká ṣe láti ṣe èyí tó bá tún kù tó yẹ ká ṣe lọ́dọ̀ yín a máa bá yín àní tá a bá dẹ̀ parí investigation a máa fún yín ní
fíbà ẹjọ́ tí wọ́n lọ ẹ má ronú ṣẹ́gbọ́ ẹgẹ́ tó ṣe nǹkan báyìí ó dá mi lójú a máa mú wọn ojú wọn máa nù gbanugba báyìí ni ṣẹ́gbọ́ ẹjọ́ má ronú. àǹdẹ́ olórí ẹbí tí ìwádìí rà bá kù àti máa padà yọjú sí i. Babátúndé tó ọ̀rọ̀ àyè ti rí lórí ohun bọ́lọ̀ ti borí. olórí ẹ̀rọ ẹnì kankan lọ́dọ̀ ó dùn mí tó pọ̀ gbogbo ni mo di ọ̀dọ̀ wọn kí ni mi lérò tó yẹ kí n rò kò tí gbà tí ń dọ́dọ̀ wọn tí mo béèrè nǹkan tá à ní fún mi ẹnì kankan lọ́dún ọdún ẹ̀mí náà. ẹ wo mi ò ní níwájú mi ò ní lẹ́yìn èmi nìkan ni mo lọ sí school ìfọ àti olórí ẹbí mo dẹ̀ dín bókun mọ́mì mi nínú ọkọ̀ olórí ẹbí ikú mọ́mì mi ò gbúdọ̀ lọ báyìí olórí ẹbí o. ẹ bá mi ṣe òun dáadáa. Ọlọ́run o. kí ló tún dé bọ̀dá bọ̀ sùn. kí ló dé. wọ́n ẹ̀ mọ nǹkan ni ọ̀rẹ́ mi yẹn mà ní Babátúndé wọ́n sọ bàbá ǹjẹ́ ẹ̀ ṣe politics jẹ́jẹ́ ni o mẹ́ẹ̀kì tó ń bó ṣe pàwọn ayakìlà àwọn apamọ́ ilé. ìgbà náà wọn kò yẹ ṣe kú lẹ́yìn ni wọ́n lẹ́yìn ti pọ̀ jù. ẹlẹ́yìn ọmọ ẹ̀yẹ tó bá kú yẹn mú máa ń sọ fún mi. mo ti mọ̀ orí yín ti burú ẹ̀rẹ́ náà tí ó sọ fún yín nígbà ẹ ti wégele bí ẹni ọkọ rẹ̀ kú tí ń ṣokú mo ti orí yín ti burú kéèyàn lóyún gan lásán kó yín bàjẹ́ lásán yóò mọ̀ sunkún ká tó wá sórí di àgbàlagbà tó ti kọ́lé tó ti lówó lọ́wọ́ rí yìí sì rí yín bá wí tí gbọ́dọ̀ tí wọ́n sọ táyé yóò wọ̀ mọ́ lórí burúkú kó sínú apó sí aṣọ àga àbí kì í ṣe bẹ́ẹ̀ ni. tọyọ lábẹ́. ẹ jẹ́ ká gbọ́ bẹ́ẹ̀nu ti ẹ sọ́nbí àbá rẹ̀ bá wa kú bá bàjẹ́ gan kò ní. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ wẹ wọ ẹjẹ báyọ̀ mi sí ìfọ̀rọ̀ lọ́mí bùrọ̀dú mò ń bọ̀ ó lọ sí ó wá ṣe múrùrù bíi bọ́rìsì kẹ̀kẹ́ amúnibú ni ajá alákẹ́tọ̀. kí ló ṣẹlẹ̀ ra wọ̀. ẹ ṣe é jà lórí sí yàmọ́ gbẹ́ngbẹ̀rẹ̀ èrò bá dá mo sọ pé bàbá ọ̀rẹ́ mi ni òye ọ̀rẹ́ mi àwọn ayákìlá pálọ́sàn mi ìwà tí ì sọ̀rọ̀ tán èyí tẹ́ ẹ̀kẹ́ ìpapò tí òun sàn yìí wọ́n mímí sọ pé tọ̀ kíní kan yìí o kàkọ́rí ìyá rẹ̀ náà tiẹ̀ wá pé àwọn ọmọ ti fítámì eléjì kàbí akúlẹ̀gbẹ̀. ẹsẹ̀ tí ọ̀dà o nígbà tí wọ́n sọ pé èèyàn kú èèyàn lára bíi tí ṣe lè dáhùn rárá. olùsí wọ́n gbé dùrù etí olóńgbé yẹ etí òpònú asọmọge bí ẹni sopo kò lókè kò ní sálẹ̀ ọwọ́ adó bí àǹgà yìí bò. ó lè máa lọ ráwọ̀ sàn. ẹ má fọkàn mẹ́tọ́ báwo ni kẹ́ ẹ ṣe lẹ́yìn náà fà ìdí àparí olùsí. èmi náà fẹ́ ni. lú wíriwíri. wọ́n sì ti bí wọn aṣọ tá yóò wọ̀ mọ́lẹ́ kúkú wa kó sí aṣọ àga. kíní kan wà ní ọkàn àyà mi tí ń ṣe ń dùn mí. Babátúndé kí ló ṣẹlẹ̀. àṣebọ̀ rẹ ni wá kò sí nǹkan tó gbọ́dọ̀ máa dààmú ẹ̀ tó gbọ́dọ̀ sọ pé tell me now. I'll carry you along olùkọ́ abúlé èmi ò dẹ̀ lúwe bọ́ Yorùbá ní ìgbà tí ojú ń pọ́n kíní kan. tójú pọ́n gún àwòdì bára. ayé ẹ̀ máa da Adébáyọ̀ sórí sọ mọ̀ pé ìgbà tí wọn náà ní problem ní school èmi mo dúró fún ẹ mo yẹ pẹ gbogbo àti mọ́ mi ṣe wà láì fún mọ́ ìmọ̀ yẹn ṣiṣẹ́ ní school but ìwọ náà wá wo mo kàn dédé wọlé mo bókun mọ́ mi ò mẹ́ni tó pa wọ́n ṣé bí màá ṣe máa wò náà ni. ọ̀rẹ́ sórí gbogbo ìgbà tó ń bá ń tẹnumọ́ rẹ several times kì í ṣe pé bóyá kò ń dún èmi náà but wo àwọn àgbà máa ń pòwe kan o bóyá kò yẹ pé tí ọwọ́ ọmọdé ò bá ti tẹ̀kù dà kò lè béèrè ikú tó pa bàbá ẹ̀ ìwọ náà wò ó sìn kí ni nǹkan agbára wo la fẹ́ sà lórí ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ èmi torí ẹ̀ ló jẹ́ kí n sọ fẹ́ pé bóyá ká sì ká gbà fọlọ́run. owó wa ò tí ì tẹ̀kù dà kò sí nǹkan tá a fẹ́ fi jà. Débáyọ̀ ṣé ti property ní ká sọ ní àbí tó wú. ikú mọ́ mi dùn mí wo mi ò lábúrò mi ò lẹ́gbọ̀n wọ́n lé mi kọ́ wá wò pé mọ́mì náà wọ́n kàn fi mí kalẹ̀ wo wádúré náà fi kalẹ̀ fún mi ọkọ̀ nu bọ̀ ìyẹn kọ́ ní iṣu bí màá gbé mo tiẹ̀ fẹ́ mọ àwọn tó pa mọ́mì mi. o fẹ́ ká mọ ẹni tó pa mọ́. yes kí lè gbé sá. sórí gbogbo ìgbà tó ń sọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ ẹ̀ ọpọlọ mi máa ń pick ó máa ń pick bọ́ǹsì mo ti wá rí i pé
èmi náà ní láti help ẹ níbi tọ́rọ̀ dídú yìí máa help ẹ. thank you ṣe. ẹ bàbá o ẹ rà sà. ṣe rí lórí ọ̀rọ̀ mátà tó wà lẹ́yìn náà ni a ní kí àwa rí ẹ rí i pé ní àná gbàtà pé lálẹ́ àná ẹ̀yin lẹ sọ pé ẹ máa sọ bí tí àti máa mìtì ń lé òun ló jẹ́ ká dé rí báyìí ọ̀rẹ́ mi ń wọ́rí lórí ọ̀rọ̀ mátà mi lẹ́sọ̀ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ òun ṣe nǹkan tá a máa kọjú fún but kó má dàbí pé bóyá àkọ́kọ́ wà ní ẹ̀ ló jẹ́ kí n ní kápẹ́ yìí lálẹ́ àná ẹ̀fìn lẹ́ka wá rí sà. lóòótọ́ mo mọ̀ sọ pé kí wàá rí mi bí báyìí torí mi ò ní fẹ́ ìkan tó máa dàbí pé mo máa láriwo and iṣẹ́ báwo mo ti wo gbogbo nǹkan tó wà ní kámẹ́rà báwo lẹ ṣe kẹ́ẹ̀tì information. ìgbà tí mọ́mí lọ sí Amẹ́ríkà bíi 2 years ago náà ra kámẹ́rà yẹn bọ̀ wọ́n kàn máa fi mọ nǹkan tó bá ṣẹlẹ̀ níbi just be security ló kàn jẹ́ fún mọ́mí that just it kò ṣe ní ibi ṣe kankan níbẹ̀. bó ṣe lórí nìyẹn. theory tape in fact evidence gidi and àti gbégbèsè lórí gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ a máa rí gbogbo wọn ṣùgbọ́n kò ń ṣe pé a máa ṣe ní gírígírí àwọn kankan wà tó yẹ pé ó sókòkò tó yẹ pé àwọn tá a rí yẹn gangan àwọn kan wà tó yẹ pé ó máa wà nídìí iṣẹ́ yẹn gangan so gbogbo àwọn yẹn la fẹ́ capture kó tó di pé àkàndédé bẹ́ẹ̀ igi lórí bẹ́ẹ̀ yẹn a ní láti gé láti gbé from root kó tó di pé a bọ́ sí ibi àwọn branches tẹ̀ ń wọ̀. sà ṣe ẹni ẹ ń ṣèwádìí 1 month 2 months 3 months 4 months mọ̀ ní ṣé kìí ṣe pé báwo ni ọ̀rẹ́ ti máa pé wọ́n pa kinní kan báwo ni rẹ̀. pé à ń pọ̀rọ̀ lówó èrò fẹ́ máa láró nú. thank you. ṣé kìí ṣe pé àbí ọ̀rọ̀ ti ní nǹkan kan nínú. ọmọ ìfọ̀rọ̀ ìjọba òkun ooru káwa ló a ní láti mú láti ibi tó yẹ ká ti mú ọmọ tó kàn ní sùúrù ṣùgbọ́n ní sùúrù mo ṣú ọ̀pá máa rí wọn mú ṣùgbọ́n kí ni kan fún yín. àwa gan ló yẹ ká ṣe é lálejò but irú bí tá a bá yẹn àmọ̀ pé bóyá ibẹ̀ náà ẹ wò ẹ má wọlé àwọn arí níta ẹ ṣe sà thank you sir. Wájú ọpọ́n afọ ọgbọ́ o, ẹ̀yìn ọpọ́n afọ ọgbọ́, olùkúlọ̀tún olùgbàlódé sí. Àárín ọpọ́n ta ọ̀gbun, ìwà wo àwọn awo èyí ọ̀gbìn. Má fi di péré, má fi di péré, má fò lò fọ̀, wà á lò kéré tá a bá fẹ́ mọ lójú àríyàn yìí tá a fẹ́ bá ìgbà dé wò. Ìyá wa o. Ẹ̀yin olóyè ẹ tọwọ́ fàpọ̀. Ẹ rí ẹsẹ̀ Ifá tó jáde èjì ó gbè là àwọn àgbààgbà sì bọ̀ wọ́n ní èjì ó gbè ní bàbá Ifá. Ifá yìí wá sọ̀rọ̀ Ifá pé ọ̀pọ̀rọ̀ wọn ní sáwó wọn lóde ìsálú ayé ìkọrọbìtì ní sáwó wọn lóde ìsálú ọ̀run ẹ̀ẹ̀kì dúdú ní sáwó ìlú sàkọ́ adíáfọ́lọ́fẹ́ ọ̀jẹ̀mẹ̀lẹ́ lọ́jọ́ táwọn bí ń bá bàbá sùn tí ń bá bàbá jí wọ́n ń pẹ́ kọ́lọ́fin ọ̀jẹ̀ǹbẹ̀lẹ́ ó gbéra nílẹ̀ ẹbọ ni kó ṣe ọlọ́fin ọ̀jẹ̀ǹbẹ̀lẹ́ gbọ́ rírú ẹbọ ooru ó gbọ́ títú ètùtù ó tù ìlú bá bẹ̀rẹ̀ sí ní tòrò mímímí adífáfórí adẹ́tù abìwà pẹ̀lẹ́ tí ó borí àtẹ̀rẹ̀ àwọn bàbá rẹ̀ orí adẹ́tù abìwà pẹ̀lẹ́ jẹ́ orí làbún wáyé làyọ̀mọ́ tẹ̀lé orí adẹ́tù abìwà pẹ̀lẹ́. ẹ̀yin olóyè Ifá pé ń kí yín ó ní í ṣe yín pẹ̀lẹ́ Ifá nílùú yìí ò ní bàjẹ́ Ifá ti wá mú ọmọ oyè Ifá tó wà lẹ̀ àdébò wà ní Ifá mi. Bàbá Ifá ò ní balẹ̀ kó mọ̀ wí nǹkan ní tó bá ti yákè tó pẹ́ mọ̀ nígbà tó ti sáré bọ̀ wá lé ní fámú jẹ́ àfọ̀rí bọ̀ wá lé sórí ìtẹ́ wa balẹ̀ àbí. ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ alóde ọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀ ni tó bá ti yá ìpẹ́ wọn awo ẹsẹ̀ o àdúgbò o ìlú ó pè yín o
yóò máa yí ṣe o. aláṣekù ó bá yín ṣe o. ẹ kú oríire. ìwọ ni fámú. èmi ni fámú. Ifá ti mú ọ. èmi lọ bàbá yìí. Balógun wọn lè mi ní fámú. àjẹ́ pé Balógun mo dúpẹ́. ẹ̀yin náà ni wọ́n kọ́ dúpẹ́ lọ yín ẹ̀yin ìlú mòye náà ni wọ́n kọ́ dúpẹ́ lọ yín. mo dúpẹ́ o. bẹ́ẹ̀ ni mo tún dúpẹ́ lọ àwọn aláṣẹkù náà. ẹ máa bọ̀ ẹ jẹ́ kọ́ bẹ̀rẹ̀ àríyá ní àríyá ká tó wá mọ̀ wá. ẹ̀rí pé oríire lọ́jọ́ mọ́ àdídúgbẹ́. àjẹ́ kí lànà ọmọ tún lónìí àbámọ̀ ará ìta ẹnu mi kọ́ ló ti jẹ́ kó yà síta ọlọ́run má jẹ́. gbogbo yẹn máa ṣòro ó tẹ̀ tó tẹ̀mí bá fẹ́ yáwó mi ní máa ń wá. sẹ́yìn nìkan ni tóbi lọ́lọ́wọ́ bá sẹ́yìn nìkan ni tí wọ́n ti ń tó kó bọ̀ báyìí bàbá ò ní wá jẹun. ó tẹ̀ mọ́ síbẹ̀ fún wọn náà. àṣebẹ́yẹn ṣe kúrè lẹ́yìn tí mo rí lánàá. ẹ dákẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ mọ̀ ọ́ ṣe sùúrù kí ló dé. a fẹ́ràn bàbá rẹ̀ ṣùgbọ́n lóun fẹ́ràn jù wá lọ. bàbá yín èwo gẹ́gẹ́ ń bẹ̀. bàbá rẹ̀ náà ni. bàbá yín wọ. ó ga ọlọ́mọ sánú ẹlẹ́gbọ̀n. Babatunde ṣé wọn náà rí ìbọn tó ṣe rà ó rí pé téèyàn bá dókòó bàbá ẹnìkan rí ìyá máa pariwo pé oko bàbá mi ló pọ̀ jù oko bàbá mi ló pọ̀ jù sórí. but pàṣẹ wá close tó táwọn máa ń sọ̀rọ̀ tó o ò ẹ́fà sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí fún mi rí. mi ì lè sọ torí pé kì í ṣe kan dùnú tí mo lè máa sọ ó mọ̀ pé òjò tó bá pàjẹ́ lóde ajé ò gbọ́dọ̀ délé wí torí ẹ̀ ni mi ò fi ń sọ irú sórí báyẹn fún yàn táyì pé bó ṣe pariwo pé o fẹ́ fáìtò o fẹ́ sẹ̀rọ̀ pa lórí ọ̀rọ̀ ikú mọ́mí ẹ̀ torí ẹ̀ ló dé kí n lè jókòó pé kí n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí gbèsè ayé tèmi ọmọ fún ẹ. bọ́tì Débáyọ̀ àwọn ajúnilọ tán fọwọ́ lágbára lójú yìí kí ni nǹkan tí yẹn lè sì sọ. ó máa tó ṣẹlẹ̀ sórí lórí ọ̀rọ̀ tó bí tó dé ẹ̀ o fẹ́ kókó dákẹ́ kókó gbàgbé ẹ̀fọ́ náà nù tó bá yá níta a máa sọ ó ti yẹ lọ́jọ́ ẹ̀ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ jọ. nígbà tó ti pé iṣẹ́ olùdáàbòbò ló wò láti ṣe fọkàn balẹ̀ gbogbo ẹ̀ ní òdù ìdá kò sí tí ó sì ọ́ wọ́n ṣàfihàn tètè lọ wá tí mo ní kọ́ wá wá máa wá gbọ́ bí n bá ti á parí iṣẹ́ fún ọ tán kọ́ ọ rí pọ́ ráàyè lóhun tí mo bá fún ọ bó ṣe yẹ kó lò ó bí n bá sì ti pé kó lò ó ẹni kó lò ó o ti gbọ́. bàbá ẹ fi dá mi lójú pé tí n bá ti wá kíní òǹdé gbogbo ẹ ti níyànjú. Hello Babatunde níbo ló wà ẹ wọ nǹkan tó bá ń sún mi pa ọ̀rọ̀ ẹ lélẹ́yìn mo ti wà lẹ́yìn ibi tó ti ní kí n dúró látàárọ̀ jẹrẹ sáà lọ bí tá à ń lọ mọ́ ni o ti fẹ́ débi báyìí yára wo ọ̀nà abúlé wa ò dáa àwùsá nìkan tá à ń bá lọ mi ò láìkí ẹ o mo ti lé 30 minutes mo ti wà mí báyìí.
Báyọ̀. Báwo. Bọ́sún. Ṣé wàá pa? Báwo ni? Kí lè ṣe ń bíbà? Wo lágbára díẹ̀ jèrè sọ́sà mọ ọ̀rẹ́ mi Wátúndé òun ni ó ní kí n dúró dé òun mò ń lọ ibì kan ni wá ní kájọ ṣeré lọ. Kò fún ọ ni ṣé o mọ̀ ṣáà pé mi rí wà títún lé lẹ́kṣọ̀ lọ ṣé kìí ṣe pé torí kan tó ṣe mọ́ mi tún lọ fi ń dúró sábẹ́ẹ̀gì ó jẹ́ sọ nǹkan fún yín ṣé mọ́ mi tún tún wò yẹn olóṣèlú ni wọ́n àwọn ọ̀dọ́ mọ nǹkan tó ń jẹ tó jọ yíwọ wọ́n bẹ́ẹ̀ jẹ́ náà ló jọ pa àwọn ìwà níkẹyìn máa hang around káàkiri bí eléyìí náà. Bọ̀sún wọ́n mọ tó ṣẹlẹ̀ sórí Babátúndé irú kan tó ṣẹlẹ̀ sí ẹ òun ṣe àgbọ̀dọ̀ fílẹ̀ bá yẹn ìyẹn tó wá kọ́ ni èmi fẹ́ dábúlé torí pé àwọn kankan wà tí mo wà very important mo fẹ́ ṣe lábúlé gàrí mi ti tán mo dẹ̀ tún nídìí àwọn epo pupa nǹkan kan yẹn haúsá mọ̀. Kò sí wàhálà èmi ní gàrí ló ṣe mo lè lé ata àti pupa ń bẹ̀ máa fún yín. irọ́ o nǹkan tí mo tún fẹ́ lọ ṣe ó tún wà important jù yẹn tún lọ. Kò sí wàhálà jẹ́ nsọ nǹkan kan fún yín ṣé orí kìí moment lè máa sọ fún mi pé ẹ̀ lọ sábúlé ṣé o mọ̀ test wa ti bẹ̀rẹ̀ máa ṣe exam next week ṣé tẹ́ bá lọ expect mi àmọ́ àbáyé ṣe exam yìí ni. Pé kápẹ́ ní afẹ́ lọ bí tá à ń lọ yìí táwọn ayé tèdè tí tẹ̀sí dé àlọ́ lámìlámi ni. Àlọ́ lámìlámi kọ́ ẹ máa padà dé ṣùgbọ́n tẹ́ bá padà dé ẹ máa fọ́n gbó ni. àìrọ̀ wàá gbé gbó. mo jẹ́rìí ọ̀rẹ́ mi ò ní ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ ó bá mi ṣe tẹ́sì. ẹ máa gbé gbó bàjẹ́. Bọ́sùn o lè ṣe bẹ́ẹ̀ mo jẹ́rìí ọ̀rẹ́ mi àwọn ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ náà àwọn àní bá mi ṣe tẹ́sì mo jẹ́rìí ẹ̀. sórí abúlé tí mo lọ Ọlọ́run Jésù Ògún màá bẹ́ẹ̀ mú nǹkan bọ̀ wàláì mo jẹ́rìí ẹ̀ tí tẹ́sì bá yọjú ó mọ̀ ó sáà máa ṣe máa ń ṣe wo kélé náà yára jèrè à. Orúkọ tèmi ni Adébáyọ̀ èèyàn kan ló júwe ọ̀dọ̀ yín fún wa náà fi ní tá a bá dọ̀dọ̀ yín pé gbogbo kan tá a máa ń fẹ́ yóò tó wa lọ́wọ́ láti ní ká wá àwọn náà tún ní ká ìyàwó. ẹ̀yin náà lẹ́ni tí kinní kan ò bá ṣe ẹ̀ṣẹ̀ ara àwọn tá a máa ń sọ fẹ́yìn ọmọ Yorùbá sì ní ìwọ yìí báyìí. bẹ́ẹ̀ ni ìyàwó. ara àwọn tá à ń gbé nù. fẹ́yìn ọmọ wa ẹ má yá èdè elédè lò ẹ jẹ́ aṣọ Yorùbá abínibí wa ṣé àwọn èèbó nísìn wọ́n lè sọ Yorùbá èdè wọn ni wọ́n ń sọ wọ́n ní tí ọba sí wọn tó ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ìdédé ṣẹ́ tí o ti gbé kejì rẹ báwọn tí ọba sí wọn tó ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ìṣẹ́ lásán o bó ti rí nù. ṣé rí àwa tẹ̀ ń wé náà àìsàn ọmọ oníjàgídíjàgan torí pé àfẹ́ wàhálà fún gbèsè ayé wa ń lè wí tà ń lọ àwọn ọmọ ní secret court yìí wàhálà wọn sì pọ̀. bẹ́ẹ̀ni àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn máa ń pè bẹ́ẹ̀. àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni à ń pè bẹ́ẹ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wàhálà wọn sì pọ̀ àwọn ò sì fẹ́ wàhálà a sì fẹ́ kàwé wá débi èrè la fi wá wò ó lèmi àti kejì mi náà nǹkan fi wájú ọ̀dọ̀ yín fi hàn pé tá a bá ti dé ọ̀dọ̀ yín o pé gbogbo tó jẹ́ òkò ìṣòro wa yóò di pẹ̀tẹ́lẹ̀ ẹ sì ṣàánú wa tó jẹ́ pé a lè mọ ìrìn a lè mọ ìyẹn dáadáa nílé ìgbẹ́ wa àwa sọ̀rọ̀ ní bẹ́ẹ̀. ọpọlọ yìí ò ní jọba kódà láàrin àwọn tí ń ṣe jàgán ní jàgán àmọ̀pá tún lè rírú yìí láàrin wọn olórí burúkú làwọn ọmọ ọ̀hún kò sí iléèwé tí wọn wà Ọlọ́run ní kó gbà wá wọn ò ní borí yín ẹ̀yin lẹ́ borí wọn. ṣé ẹ sì lè náwó òdì ẹ lè náwó òdì rẹ. kò sí iye tẹ bá ní awá wá tá à ní wá wá torí agbára Ọlọ́run kà. kò sí iye tí mo bá ní ẹwà ìbọn mọ sùkúù lẹ pé sẹ́yìn tó ń ṣiṣẹ́ mi. àtúntò àtẹpẹlẹ máa lọ báwọn òbí wa á lọ báwọn òbí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ní ọmọléèwé ní ẹ fún mi lẹ́gbẹ̀rún 5 péré ẹ tọ́jú ẹgbẹ̀rún 5. 5,000. lẹ́yìn méjèèjì ẹgbẹ̀rún 5,000 náà ni. 5,000. ẹgbẹ̀rún kọ̀ọ̀kan 5. àmọ́ ẹ ṣeun ẹ wo tílẹ̀ bá ti mọ́ lóòrọ̀ ọ̀la àwa méjèèjì lẹ́kọ̀ọ́ tí. sórí àwọn ọmọ olórí burúkú tí wọ́n ní ẹgbẹ́ òkùnkùn àbẹ́gbẹ́ kínní kan wọ́n gbádùn ẹ̀. ẹ sì mọ̀ yìí pé ẹ rí ìyá kan pàdé ẹ gbà yìí pé ìyá kan wà lẹ́yìn ọ̀dà ẹ gbéra lẹ̀ ẹ wọlé ẹ wọlé.
ìrìn àjò tẹ́rìn báwo ló ṣe rí. ọ̀ya lánú rẹ àṣẹ náà níná fi jó àṣẹ òrùn lòrùn fi ràn ọ̀sán gẹ́gẹ́ báyìí là fòun odófódó ọ̀sán gẹ́gẹ́ báyìí là fòun odòfódó. ẹsẹ̀ dọ́kùnrin nù lọ́kùnrin gidigidi àṣẹ ti gùn lẹ̀ tó Babátúndé 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 ọ̀ya lánàá rẹ ọ̀sán gẹ́gẹ́ báyìí là fòun odòfódó ọ̀sán gẹ́gẹ́ báyìí là fòun odòfódó. ẹ̀wọ̀ bó ti yẹ orí mi ẹ dọkun. ẹ ṣe ìyá. ẹ ti parí iṣẹ́. ẹ ṣe òyà ẹ ṣe o. gbogbo ohun tó bá wù yín ni ẹ fi dá lára. àṣẹ. Débáyọ̀. ó ìyá. Bátúndé. etí yín mélòó. méjì. kí lẹ fi gbọ́. ọ̀rọ̀. ẹ wá gbọ́ o èèwọ̀ rẹ̀ rèé o ẹ má fi ṣe ìṣekúṣe o ẹ má fi hùwàkíwà ẹ má fi dalẹ̀ o àì fi dalẹ̀ o àì fi hùn tí ọ̀dá o ṣé etí inú yín là bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ti ṣe yún. mo ń bọ̀ mo gbé dání tí n bá débẹ̀ a máa yanjú gbogbo ẹ̀ ok mo fẹ́ dùn àìmọ́ ṣe. Kàsálí. ẹ ti gbàgbé ni èèyàn. Shut up! Shut up! Hey, Shama! Take this agreement for me. Lala ni toro ke. Ilẹ̀ ló ń bọ̀. Wọ ìta ni. Ayé yóò dé ní dá. Yes! Alaye, bàbá àwọn olójú ẹjọ́ òṣùwọ̀n máa rú. ẹ má bínú ẹ fẹ́ ṣe tán kó jẹ́. Ìyá sórí ebi tí ń pa ni o wákàtí mélòó ni lọ́ọ́ fi dáná fún mi tí ń jẹ. Káròdò kásùn kí lára lé òun. Dàkún sọ ti wá rí owó léwu rẹ̀ náà mò ń ká lọ́wọ́ yìí. Ó bá ti di lọ́la kọ̀ọ̀kan sí léwu mọ́ sì bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ torí Ọlọ́run wàhálà mi o ọgbọ́n mi ètò ní báyìí. ẹgbẹ́ mi ẹgbẹ́ mi. wọlé lọ mọ̀ mọ́ ọ̀dà mọ̀ bá yín lé. ẹ máa bẹ̀ gbọ́n mi. ó tún ti ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. inú ti ṣẹlẹ̀ tó tún báyìí ni o mọ́júmọ́ yìí ló tún ṣẹlẹ̀. ẹgbẹ́ mi ọ̀rọ̀ àwọn olóṣèlú wa fẹ́ mi. àbórí tá a sì ń dúpẹ́. ìròyìn bá mi dúpẹ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ìyẹn ló sì dé. àmín. ẹ wá dákun náà bá wọn sòsì lù. ó gbọ́ mi ọ̀rọ̀ ilé ayé ibi tí ń lọ nù. bẹ́ẹ̀ nìkan ò bá pa ẹnìkan wọn ò ní òrìrì àwọn jáde. ẹ má bá wọn sòsì lù o. ọ̀nà àbí ẹ jẹ́ nkè yìí. ẹ ta ẹmu lẹ́yìn tí mú mi wá. ọ̀wá ní nǹkan mi máa gbọ́ kàrò yìí tí ò da Ọlọ́run ó yọ ọ̀sẹ̀. kí ló wá dé lórílẹ̀‐èdè yìí kan náà tá a sì ní sáfù. Antibanga. Let me get too classic. Shamo. Anyhow, man. Ẹni bá wo ṣẹ́jú àgbàgbẹ́ létí omi. Àbíyọ̀ balẹ̀ ẹ̀jẹ̀ lè má fẹ́ tán mi má dùn mí. Obi today you don take na me dey make them feel. Ẹ̀jẹ̀ lè má sọ fún mi bẹ́jà ló wà ló sàmì. Ẹni fẹ́ mu jẹ mi àgbègbè Ìjẹ̀bú. Ẹni fẹ́ mu jẹ mi àgbègbè Ìjẹ̀bú. Báyìí ṣe lójú fún àjọ tó ìyá ní ọdún. Wọ́n ti yà. Ẹni fẹ́ ti lé àgbègbè Ìjẹ̀bú. Kí ló ṣẹlẹ̀? Kí ló fẹ́? Ti pẹ́ jáde Obi today you don take na me dey make them fun.
ọmọdé yóò mú ọmọdé yóò sì ọmọdé ọmọ wẹwẹ tí o mú yóò wá jẹ wẹwẹ ó ga o DTO ìwọ níwọ tó jẹ́ wípé àwọn aráàlú rí gẹ́gẹ́ bí alábòlú àti ọ̀gára olè ọlọ́sà lásánlásán ni ẹ́ àtẹ̀yìn náà ṣe àròpá ilẹ̀ take decision lọ́wọ́ ara yín sá ẹ máa rí station lẹ̀ ẹ ní wá report ẹ kàn máa take decision lọ́wọ́ ara yín. Officer Wálé. Yes ma. Èmi ò rí kankan tí mo lè ṣe sọ̀rọ̀ yìí ẹ máa mú wọn lọ. Yes ma. Yeah, move. Assume. I'm the banger. Let me get too classic. Shamo. Anyhow, man. Fast. Ẹni bá wo ṣẹ́jú àgbàgbà létí omi. Àbíyọ̀ balẹ̀, ẹ̀gẹ̀ lè má fẹ́ tán mi má dùn mí. Obi today he don take na me dey make dem feel. Ẹ̀jẹ̀ lè má sọ fún mi pẹ́jà ló wà nù sandin. Ẹni fẹ́ mújẹmújẹ mi àgbègbè Ìjẹ̀bú. Ẹni fẹ́ mújẹmújẹ mi àgbègbè Ìjẹ̀bú. Ẹni fẹ́ tìlẹ́à àgbègbè Ìjẹ̀bú. Ẹni fẹ́ tìlẹ́à àgbègbè Ìjẹ̀bú. Ó ti pẹ́ ta sí bá a bọ̀. No be today he don say na me dey make dem fun. I ask dem only, ask Kelly, we dey rule the world. Àgò tó tàdí lẹ́yìn ṣe bàgbára ló mú bọ́. Ẹyẹ máa ṣòfófó, yé máa ṣòfófó. Ẹyẹ máa ṣòfófó, cause we go do you ojoro. Ẹyẹ máa ṣòfófó, yé máa ṣòfófó. Ẹyẹ máa ṣòfófó, cause we go for you. Only water, na so dem dey do, àwọn tọ́kátì. After you hit my pepper, you drink my water, sí wọ́n tún wá ń bì. Àwọn ọ̀tá fà sókè, wọ́n yí dóborí like say almighty. They don't want to see me, they be happy. Ẹni fẹ́ mújẹmújẹ mi àgbègbè Ìjẹ̀bú. Ẹni fẹ́ mújẹmújẹ mi àgbègbè Ìjẹ̀bú. Ẹni fẹ́ tìlẹ́à àgbègbè Ìjẹ̀bú. Ẹni fẹ́ tìlẹ́à àgbègbè Ìjẹ̀bú. Ó ti pẹ́ ta sí bàbọ̀. No be today he don say na me dey make dem fun. I ask dem only, ask Kelly, we dey rule the world. Àgò tó tàdí lẹ́yìn ṣe bàgbára ló mú bọ́. Ẹyẹ máa ṣòfófó, yé máa ṣòfófó. Ẹyẹ máa ṣòfófó, cause we go do you ojoro. Ẹyẹ máa ṣòfófó, yé máa ṣòfófó. Ẹyẹ máa ṣòfófó, cause we go for you. Only water, Ohun ẹ̀rí ẹ̀ wí, ohun ẹ̀rí ẹ̀ rò, títúmọ̀ tí gòkè àgbà ó yá. Ilé ìgànnà látàárọ̀ tá a ti rìn bọ̀. Ó kàn ń mú mi bọ̀. Ó gbé mi wá sínú igbó bíbá ó sọ pé gbúdọ̀ tẹ̀ wá ń bí. Kí lẹ̀ ń sọ yìí? Inú igbó kọ́ ni bíbá yìí. Imé Garden Hotel la wà yìí, kò ń ṣe inú igbó. Ẹ wo, tẹ bá ti débi ẹ má rò pé bóyá ẹ pé inú igbó lẹ wà o. Ẹ ti débi tí ìfọ̀kànbalẹ̀ wà. Mi rò pé o serious. Tó bá serious, wàá fi hòtẹ́ẹ̀lì bíbá ẹ̀ wàá fi compare hòtẹ́ẹ̀lì tó wà lẹ́kọ̀ọ́ àbí hòtẹ́ẹ̀lì tó wà l'Ábùjá. Mo máa ń fáìfáì hòtẹ́ẹ̀lì tí mo máa ń sùn tí mo bá travel náà. Gbogbo ewu èmi ò rò pé mo lè dúró bíbá yìí o. Ẹ má ti lọ. Ariwo yín ni mò ń gbọ́ níbi inú ilé ìgbà ni mo fi ń bọ̀. Ẹ wo ẹ ṣe jàre, ẹ wo fine hotel ni mo wà. Ó dẹ̀ sọ fún mi pé fine hotel wà ní èsì ẹ̀ ń bíbá ẹ̀. Ó la fi wá síbí. Sísítà ẹ fọ́ ní nǹkan sá. Ẹsẹ̀ ní búrọ̀ tó gbé wá ibà. Wọ́n mọ orúbi tán gbé wá yìí. Image Garden Hotel ọ̀nà gbé wá yìí. Kò sí méjì rẹ̀ ní gbogbo èsì ẹ̀ táwa yìí. Sẹ́rí hòtẹ́ẹ̀lì tí ẹ̀ bá fẹ́ máa fi compare hòtẹ́ẹ̀lì ẹ̀ máa fi compare Sarati tó wà l'Ábùjá. Bí àwọn hòtẹ́ẹ̀lì tó wà lẹ́kọ̀ọ́, yes. Sẹ́rí ní hòtẹ́ẹ̀lì tẹ̀wá, èmi mọ̀ yẹn wà yẹn, mi ò kí ṣe ẹ tó jẹ́ mi o. Èmi náà wà lọ sí i. Kò dẹ̀ sẹ́ni time tí máa ń bọ̀ láti travel wáyé. Nígbà tí wọ́n ní ká gbé wa. Oríṣiríṣi nǹkan ló wà nínú hòtẹ́ẹ̀lì wò yìí. Ìkàrà wọn, ó wà òkè. AC wọn ò kí ń paná. Iná wọn 24 hours ni. Sẹ́wọ́n tó wá rí kankan wà pàpàbàrí bíbà yìí.
wọ́n ní zoom bí báyìí tó pé gbogbo ẹranko oríṣiríṣi àwọn ìwà máa ń ṣe excursion bẹ́ẹ̀ lórí plane one bí plane yẹn wọ́n gbé bẹ́ẹ̀ fáwọn ọmọ iléèwé láti wá máa fi ṣe excursion ni. tẹ́ bá wọnú image gallery hotel ẹ̀ ní láyé tó bá ti gbé ndé sí ẹ̀ pé bí wà ní ká máa gbé bọ̀. nínú èsì ẹbí tẹ́ bá image gallery hotel ẹ̀ ní ó ní tẹ́ bá wọ bí ẹ̀ ní tẹ́ bá ti dé òye sí ẹ̀ ní ká máa gbé bọ̀ dàrẹ́ ti. ẹ wọlé image gallery hotel ẹ̀ ní parí bí èjò yìí.